أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسوله الكريم وعلى عبده المسيح الموعود أدعوكم فún Ọlọ́run Ọba atọrọ ìkẹ́ ìgẹ̀rẹ̀ fún òjíṣẹ́ Allah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fún ará ilé wọn àwọn ọmọ ẹlẹ́yìn wọn àti gbogbo mùsùlùmí lápapọ̀ títí di ọjọ́ ìgbéǹde alikiyama. Tí a ò bá gbàgbé ní àná ibi tí a dúró sí lórí àlàyé wa òun náà ni bí yẹn ó ṣe máa ṣe àdúrà fún ọmọlàkejì ẹni tó sì jẹ́ ohun tó gbọ́dọ̀ jẹ́ ẹ̀tọ́ fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin. A rí pé nínú àlàyé tí a ṣe lánàá a rí àyọkà èyí tí a fún wa láti inú àrọ́bọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé ẹni náà tó bá ń ṣe àdúrà fún ọmọ làkejì ẹ̀ lẹ́yìn ẹ̀ irú àdúrà ẹni náà ó máa ń ní ìtẹ́wọ́gbà. Tí a bá sì wò a rí pé ẹ̀kọ́ eléyìí ti wà nínú al-Qur'an nínú àyà nínú súra èyí tó bẹ̀rẹ̀ Qur'an ìyẹn súra al-Fatiha. A rí pé Ọlọ́run Ọba ti dá wa lẹ́kọ̀ọ́ pé ìyẹn ò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ tí ẹnìkan ní ó mọ̀ àfi kó máa rántí ọmọlàkejì ẹ̀. Tí a bá wo àyà ìbẹ̀rẹ̀ sí ìkẹta a rí pé yíyin Ọlọ́run Ọba ni, ṣùgbọ́n bí tí a ti bẹ̀rẹ̀ láti máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run Ọba kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ṣe máa béèrè fúnra wa àti fún ọmọlàkejì wa. Kí ni nǹkan náà? A bẹ̀rẹ̀ pé iyyaka na'budu, ìrẹ́ Ọlọ́run Ọba làwa ń sìn. A ló ní iyyaka a'budu, ìrẹ́ Ọlọ́run Ọba lèmi ń sìn. Wa iyyaka nasta'in, ọ̀dọ̀ rẹ la ṣì máa tọrọ ìrànlọ́wọ́. A ló ní wa iyyaka asta'in, pé ọ̀dọ̀ rẹ lèmi ó sì máa tọrọ ìrànlọ́wọ́. Àyà tó tẹ̀lé tọ́ wa sọ́nà àtàwọn tí mo mọ̀ àtàwọn tí mi ò mọ̀, eléyìí náà ni ẹ̀kọ́ èyí tó dáa jù tí Ọlọ́run Ọba ti kọ́ wa tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sì tún pè tó yé wa sí. Fún díẹ̀ yìí a tún tẹ̀síwájú níbi tí a dúró sí lánàá. Májẹ̀mú ìkẹrin la dúró sí lánàá tí ó sì jẹ́ pé a bẹ̀rẹ̀ láti ti ìkarùn lénìí. Èyí tí ó jẹ́ lẹ́ẹ̀karùn òun náà ni pé gẹ́gẹ́ bí ẹrú sìn Ọlọ́run Ọba, gẹ́gẹ́ bí ẹrú Ọlọ́run Ọba, ẹrú la jẹ́, ìyẹn gbọ́dọ̀ máa bẹ̀wọ̀ fún ẹni tó bá jẹ́ ọ̀gá ẹni. Fún díẹ̀ yìí Ànábì wa Muhammad sallam wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ṣe máa béèrè bá ṣe máa gba àdúrà. Òun náà ni pé ká béèrè lọ́nà tó dára àti ìwà rẹ̀lẹ̀ tó sì mú ẹ̀kọ́ dání. Lára àrọ́bá kan tí Hazrat Anas radiyallahu anhu tí wọ́n gbà wá, wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run Ọba ní sallallahu alaihi wasallam idha da'a ahadukum falyazim fi du'ahi wala yakulillahumma in shi'ta fa'tini fa inna Allaha la mustakrih lahu. Òjíṣẹ́ Ọlọ́run Ọba ní sallallahu alaihi wasallam idha da'a ahadukum, tí ẹnìkan bá gbàdúrà nù yín, falyazim fi du'ahi, ó gbọ́dọ̀ gba àdúrà náà pẹ̀lú ọkàn tí ó dúró ṣinṣin. Wala yakul Allahumma in shi'ta, kò tọ́ sẹ́ni náà kó sọ pé ìrẹ́ Ọlọ́run Ọba tó bá wù ẹ́ gba àdúrà náà lọ́wọ́ mi, fa'tini, gbà lọ́wọ́ mi. Fa inna Allaha la mustakriha lahu, torí pé Ọlọ́run Ọba ò kí ń ṣe ẹni tá a máa fipá mú. Torí náà eléyìí ó jẹ́ nǹkan tí a tún gbọ́dọ̀ yẹ̀wò dáadáa
nípa pé báwo la ṣe ń ṣe àdúrà, irú ẹ̀kọ́ wo la ní tá a fi ń ṣe àdúrà. A gbọ́dọ̀ rí i pé à ń bẹ Ọlọ́run ọba ní ìwà ìrẹ̀lẹ̀. Eléyìí náà ni ìyàtọ̀ tó wà láàárín ọ̀gá àti ẹni tó bá jẹ́ ẹrú. Ìpayà náà gbọ́dọ̀ wà lọ́kàn wa. Ìyẹn ni Hazrat Imam Mahdi alayhi salam ni wọ́n ṣe sọ fún wa nínú ẹ̀ṣẹ̀ oníwọ̀n kan. Wọ́n ní faman ja'ahu dhullan lita'zimi sha'nihi, ẹni náà tó bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run ọba dhullan pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ lita'zimi sha'nihi, tó sì ní lérògbà pé nípa pé ó gbé Ọlọ́run ọba ga ní ipò rẹ̀, fayu'ta lahu fi hazratil qudsi sawdada, Ọlọ́run ọba fún lọ́pọ̀ yanturu láti bu ibu ìkẹ́ Ọlọ́run ọba. Eléyìí náà ni ọ̀nà àbí ẹ̀kọ́ tí àwa náà gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí mùsùlùmí, gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Imam Mahdi alayhi salam. Kí Ọlọ́run ọba kí ó gba gbogbo pẹ́pẹ́ fún wa, kó gba ní ìbádà fún wa. Èyí tí ó tún tẹ̀lé òun náà ni pé ká rí pé à ń ṣe àdúrà, à ń pe Ọlọ́run ọba. Ọ̀nà tá à ń gbà pé Ọlọ́run ọba, a ní àwọn ọ̀nà míì, a ní àsìkò míì tí Ọlọ́run ọba ti gbé fún wa láti máa rí gbígbà àdúrà. Gbogbo eléyìí ara rahmaniya Ọlọ́run ọba ni. Irú àwọn àsìkò wo lásìkò yìí? Òun náà ni pé nígbà tí a bá wà ní ipò ìdojúbolẹ̀, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ó yé wa pé àsìkò tí èèyàn bá dojúbolẹ̀, òun náà ni àsìkò tí ẹrúsìn tó bá ti wà níwájú Ọlọ́run ọba, ká béèrè ohun tá a bá fẹ́ níwájú Ọlọ́run ọba. Bákan náà, tí a bá wà lásìkò òru, oríṣiríṣi ààyè nínú Al-Qur'an ni Ọlọ́run ọba ti jẹ́ ó yé wa, ni wọ́n ti sọ fún wa nípa bá ṣe máa kírun, bá ṣe máa bẹ̀bẹ̀ ní àárín òru. Ìyẹn náà ni ìrun tahajjud. Ó ṣe kókó. Àsìkò yìí òun náà látún lè ní láti tún ti rí ìsúnmọ́ Ọlọ́run ọba, ká dìde lóru, ká bẹ Ọlọ́run ọba, ká ṣe àdúrà, ká béèrè ohun tá a bá fẹ́. Èyí tó tẹ̀lé òun náà ni inú oṣù Ramadan. Oṣù kẹlàwá yìí, oṣù tí Ọlọ́run ọba sọ Al-Qur'an kalẹ̀. A rí i pé ìbùkún ńlá ló wà nínú ẹ̀, ló ṣe di dandan ká rí i pé à ń bẹ Ọlọ́run ọba pẹ̀lú gbogbo àlùbáríkà tọ́lọ́run ọba fi sínú oṣù yìí. Tí a bá wo àsìkò tá a wà yìí, ìgbà tí Ramadan bọ́ sí, ìgbà tó le ní fún gbogbo ọmọdé ènìyàn lábẹ́ sánmọ̀. Kí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ká rí i pé a bẹ Ọlọ́run ọba, a wárìrì lọ́sọ́dọ̀ ẹ̀, a kúnlẹ̀ síwájú Ọlọ́run ọba, sunkún síwájú Ọlọ́run ọba. Gbogbo wàhálà àti rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí, k'Ọlọ́run ọba kó bá wa mú kúrò. Àsìkò yìí náà la wà tí gbogbo mùsùlùmí tá a gbọ́dọ̀ mọ̀ pé ó tó láti rí i pé à ń bẹ Ọlọ́run ọba. Èyí tó tún ṣèparí ẹ̀ òun náà ni pé nígbà tí yẹn bá ń bẹ Ọlọ́run ọba lásìkò jihad, ìsapásójú ọ̀nà Ọlọ́run ọba, àwọn àsìkò tí àdúrà ń gbà lélẹ́yìí, kí a sì rí i pé à ń tẹ̀lé, à ń múlò. Hazrat Masih Maud alayhi salam wọ́n jẹ́ ó yé wa pé ní àwọn ohun tá a mọ̀, tàbí láti rí i pé àwọn nǹkan tá a máa tẹ̀lé, tá a máa fi rí gbígbà àdúrà, àbí nǹkan tó máa ń rí bíi pé àdúrà mi ò jẹ́ gbígbà, wọ́n ṣàlàyé ilé fún wa nínú ìwé wọn tí a mọ̀ sí Barakatu Dua ní ojú ìwé 21 sí 22. Wọ́n jẹ́ ó yé wa pé èèyàn gbọ́dọ̀ rántí pé ká sì ní lọ́kàn pé ìra ẹni sílẹ̀ àbí kí ìṣòro kó ṣèèyàn, ìyẹn nìkan kọ́ ni ó tó láti rí i pé àdúrà ó gbà. Kì í ṣe kí ẹ wà nípò wàhálà àbí pé ìyẹn ní ìrẹ̀lẹ̀, ìyẹn nìkan kọ́ ni àdúrà fi ń gbà. Tí kì í bá ṣe pé ó nílò láti rí i pé ànítákùwà, ká ní ìpayà Ọlọ́run ọba, ká ní ọkàn mímọ́, ká sì jẹ́ olódodo, ká sì rí i pé lórí gbogbo nǹkan tá a bá máa ń ṣe, ká rí i pé à ń ṣe lórí òdodo. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́, ká rí i pé ìfẹ́ wà lọ́kàn wa, ká nífẹ̀ẹ́ ara wa, ká nífẹ̀ẹ́ Ọlọ́run ọba, ká nífẹ̀ẹ́ ọmọnìyàn. Bákan náà, wọ́n tún jẹ́ ó yé wa pé ó ṣe pàtàkì pé nǹkan tí a bá ń ṣàdúrà fún kò gbọ́dọ̀ jẹ́ ohun tí ó tako ohun tí Ọlọ́run ọba bá ti ṣe lẹ̀. Ẹlòmíà máa ṣàdúrà lórí nǹkan tẹ́tẹ́, lórí ìzìnà àbí nǹkan míì k'Ọlọ́run ọba ṣe é ṣe fún, àbí kó fẹ́ jalè.
eléyìí kì í ṣe ìwọ̀n tá a máa rí ká máa retí pé Ọlọ́run bá gba àdúrà yìí. Hazrat Imam Mahdi alayhi salam fún wa ní àpẹẹrẹ tó ń fún wa ni pé tí a bá rí ọmọ kékeré tí ó ń sunkún pé kí ìyá ẹ̀ fi ògùn náà sí i lọ́wọ́, tàbí ejò tó sì mọ̀ pé yóò jò lọ́wọ́ àbí yóò sọ jẹ, a rí i pé ìyá tó bá jẹ́ ìyá tòótọ́, ìyá tó jẹ́ abiyamọ èèyàn kò ní í ṣerú ẹ̀, torí pé á kó ìpalára bá ọmọ náà. Nítorí ẹ̀ ìyá tó bá gbọ́n ò ní í ṣerú ẹ̀. Even tó bá tiẹ̀ wá ṣe bẹ́ẹ̀, irú ọmọ náà tó bá ń dàgbà tó wá ń rí àwọn àpá kan lára pé ara ẹ̀ ò pé, kò ní foríjì ìyá ẹ̀ títí láéláé. Bẹ́ẹ̀ náà ni ipò wa ṣe rí níwájú Ọlọ́run ọba. Ìyẹn ló ṣe fà á Ọlọ́run ọba náà sọ fún wa nínú Quran orí 2 ẹsẹ̀ 217. Ọba àlekèọlá ní asa an takrahu shay'an wa huwa khayrun lakum. Ìgbà míì a máa wà tó jẹ́ pé ohun tó kórìíra yẹn ni ó dáa fún ẹ. Wa asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum. Ihun tó sì nífẹ̀ẹ́ sí òun ni ó jẹ́ pé ohun tí ó dáa fún ẹ. Wallahu ya'lamu wa antum la ta'lamun. Ọlọ́run ọba lọ́ba tó mọ̀, ẹ̀yin tẹ́ ń jẹ́ ẹrúsìn ẹ̀ nímọ̀ kankan. Ìyẹn ni ọ̀nà tí Ọlọ́run ọba fi ń gbàdúrà tó ń ṣe fún wa táwa ò sì mọ̀. Eléyìí wá ṣe àlàyé ìfẹ́ pàtàkì tí Ọlọ́run ọba ní sí ẹrú ẹ̀ gẹ́gẹ́ bí ìyá ṣe ní sí ọmọ ẹ̀. Ní ìparí, Hazrat Khalifatul Masih Khamis ayadahullah ta'ala bin Nasir Aziz Hazrat Mirza Masroor Ahmad, wọ́n ṣe àlàyé fún wa àwọn májẹ̀mú gbígba àdúrà nínú wáàzí jímọ̀ wọn èyí tí wọ́n ṣe ní oṣù ìkẹfà ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2012. Wọ́n ṣàlàyé fún wa pé oríire ni fún ẹni náà tí ó ní àgbọ́yé ìmọ̀ye gbígba àdúrà, tí ó sì ń ṣe àdúrà kíkankíkan. Bẹ́ẹ̀ sì rèé, kì í ṣe pé ó ń ṣe kíkankíkan lásán, tí kì í bá ṣe pẹ̀lú ìgbàgbọ́ èyí tó pé, àti pé ó sì ní ìgbàgbọ́ nínú bíbẹ Ọlọ́run ọba tí ó ní agbára láti rí pé tó ní agbára láti gba àdúrà. Eléyìí ní ọ̀nà kan ṣoṣo tí a lè fi rí ìtọ́sọ́nà àti tí a sì lè fi rí àánú Ọlọ́run ọba gbà. Eléyìí náà ni àlàyé tí Uzuru ṣe fún wa. A bẹ̀ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ kí ó má fi Ramadan ti ọdún yìí kó má fi ṣe àṣemọ fún wa, kó sì gba àdúrà ẹnìkọ̀ọ̀kan wa. Rabbana taqabbal minna innaka antas sami'ud du'a. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.